Listen, if you can stay like this. We're live at Igogon, and these are all the crowd waiting for Chief Sunday Adeyemo Igboho Oòṣà. Yoruba Nation! Yoruba Nation! Oduduwa! This is live from Igogon. This is live. Koiki Media, bringing the world closer to your doorstep. Ìlú Ìgàngán la wà báyìí tí bàbá wa Chief Sunday Adeyemo Igboho Oòṣà.
See him talking. Chief Sunday Adeyemo. See him talking. With Naija Today News. Yeah. This is live from Igangan.
ẹ jẹ́ ká ṣòwò ọkọ̀ káàkiri kọ̀ọ̀kan. Capture picture aṣọ Odùduwà yẹn, zoom it in. Màá control mi sí. To take picture. Zoom it in. Zoom it in. Have you captured that? Yeah. Okay. Take on now. It's in both. Where we are reporting from, and as you can see, Sheriff gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire wọ́n ti jáde tán pátápátá pé ikú tí Fúlàní ń pa wọn ó ti tó gẹ́, ikú rẹ̀ ti tó gẹ́, ikú ti tán pa wọ́n lójoojúmọ́. Enough is enough. Yorùbá nation now. Bẹ́ẹ̀ni bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho wọn náà wọ́n ń bọ̀ ní state yìí, wọ́n ń bọ̀ l'Ógùn state, wọ́n ń bọ̀ ní Kogi, wọ́n ń bọ̀ ní Kwara, wọ́n ń bọ̀ l'Ọ́ṣun, wọ́n ń bọ̀ l'Ondo, à ń bọ̀ l'Ékòó. Gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire pátápátá tí Fúlàní ti ń dà yín lánàá, gbogbo ẹ̀ pátápátá òun ni wọ́n ń bọ̀. Live in Nigeria, location 9, where we are reporting from location 9.
Òkìtìpupa Odùduwà Odùduwà. Iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ a máa jalè ìwé iṣẹ́ àgbẹ̀ ẹni kò ṣiṣẹ́ a máa jalè ìwé kíkà láìsí ọgbọ́n kò ì sí àdá kò ì gbé o kò ì gbé o iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ ẹ máa jalè